ọjọ́ wo lebi fẹ́ dópin, ọjọ́ wo ni ìyà fẹ́ dópin ní Nàìjíríà. Àjẹ́ wípé késekése la ṣì rí sẹ́yìn nígbà ayé àwọn ètò ti lọ. Àjẹ́ pé kàsàkàsà bàbá késekése ṣì ń bọ̀. Bàbá mi á máa sọ wípé bàbá mi Tinubu èmi ló kàn. Wọ́n máa ní àwọn ògbọ́n nǹkan kan, àárín nǹkan kan. Wọ́n lẹ́ni tó bá fẹ́ ní high blood pressure ni kó máa wo social media. Ẹ jọ̀ọ́ nígbà tán bá wo social media níbo ni àwọn èèyàn ti ń fi ẹ̀wọ̀n nù wọn. Wọn ò tí ì bí bàbá ńlá kú bàbá èèyàn kan rí tó máa lọ ẹnu ọ̀nà wọn pé yá come outside I'm talking to you tán ní gbàgbé sí kiri máa ń jágbé. Ṣùgbọ́n orí ìkànnì yìí náà ni gbogbo èèyàn ti ń fẹ̀wọ̀n nù wọn. Tó bá jẹ́ pé bàbá mi rí nǹkan yẹn ṣe ni pé kí gbogbo social network kó di pam. Dájú àti ṣe ò tipẹ́tipẹ́ bọ́n ṣe wọlé wọ́n ti ṣe. Àfi k'Ọlọ́run ọba ṣàánú wa. Ẹ wo Nàìjíríà bó ṣe le kókókókókó. Gàrí wọ́n ní gàrí ti di 15 àbélò nísìn. Ike kan gàrí tá ra 60 naira tẹ́lẹ̀ kébì tó kù nílé 60 naira nìke. A máa ra ìlàjì tẹ́ bá fẹ́ ra ìlàjì 30 naira kí n tó kúrò nílé. Gàrí ò tí 100 naira kí n tó kù nílé. Ẹ wo èlùbọ́, wọ́n ní èlùbọ́ ti wà ní I think ṣé 2000 àbí 22 kan náà sọ fún mi lánàá pé èlùbọ́ ti wà ní èlùbọ́ white kò tún ṣe èlùbọ́ black o. Mo ní téèyàn bá fẹ́ wá ra èlùbọ́ dúdú ńkọ́. Téèyàn bá fẹ́ ra dúdú ńkọ́. Wọ́n ní èlùbọ́ white 2000 kìíní kan. Èlùbọ́ táwọn èèyàn kì í sábà dé díẹ̀. Ẹja wá ní kí ló ṣubú tẹ̀hún. Ẹ̀rọ ńkọ́. Nígbà kan tá wá sí ìwò tí mo ṣì wà ńlé, mo rántí dáadáa nígbà yẹn tá bá lọ sí ọjà tá bá lọ tajà. Wọ́n ń ta ìdìyẹ ní àwọn tó máa ń tẹ ìdìyẹ ní ọjà. Wọ́n ń ta tó máa gbé àwọn tó máa ń tẹ ìdìyẹ ní ọjà Láfẹnwá nǹkan kú tọ́ nǹkan lóríṣiríṣi yẹn tán ní kíní tó máa ń kẹ́dìyẹ sí yẹn tán ní àwọn ọ̀ṣọ́ ìdìyẹ. Nígbà yẹn ẹdìyẹ tó bá wá ṣe gọ̀lọ̀tọ̀ tó ṣe gọ̀lọ̀tọ̀ jù tó mú yes jù. Bóyá ẹ máa ra ìdìyẹ yẹn ní 15 sí 2000. Ó ti pọ̀ jù gan 2000. Then more than 10 years ago ni mo ń sọ yìí o. Ó ti pọ̀ jù 2000. Ẹdìyẹ tó ní kìmí tó gbọ́njúmọ́ yá ẹ̀. Ní nẹ́tíwọ̀kì jẹ́ kórí ẹ pé. Nísìn tán bá máa ra ẹdìyẹ nísìn as at ìgbà wo tá ṣe ọdún wo la ṣe láàsì ṣé Easter náà ṣe láàsì tí wọ́n ń ta ẹdìyẹ ní 30,000 25,000 ẹyọ kan. Ẹjọ́ mélòó náà fẹ́ kún ẹdìyẹ 30,000 25,000 sí. Ẹyin crate 700 tẹ́lẹ̀. Ẹyin crate 700 là ń gbé crate o tẹ́lẹ̀. Crate ti di 4,000 5,000. Níbo là ń lọ ní Nàìjíríà? Téèyàn bá fúnyàn ní 20,000 kò tó jẹun òun nìkan láì má nà ọmọ o kò tó jẹun ọ̀sẹ̀ kan. Ṣé ńgbà téèyàn bá ra ike ráìsì 3,500 4,000 tó bá ti ra méjì nínú owó ti tán 8,000 owó ti fìdí jálẹ̀ wọn ì tí ì ṣe bẹ́ẹ̀ o wọn ò tí ì ra nǹkan tó fẹ́ fi sè é. Ẹjọ́ níbo láyé ń lọ? Àtàwá ní kí ló ṣubú tẹ̀hún. Ẹ wá ní kó máa protest. Minimum wages tẹ́ sọ pé ẹ fẹ́ máa fún wọn 70,000 kò ká anything. Kò ká nǹkankan nínú nǹkan tá à ń sọ yìí. Ẹlòmíì wà tó bímọ 2 3 4 5 kó tó jẹ kọ́mọ tó jẹ kán tó wọṣọ kán àwọn tó sanwó school kán tó sanwó ilé 70,000 naira. Dádì mi aláwòrò ní jẹ́ kí ẹ kánjú kú o. Ẹjọ́ bí tó bá máa mú yes àmọ́ lẹ́yìn táwọn èèyàn bá pariwo síta àwọn èèyàn ò jà. Nǹkan tí ò dẹ̀ fi nílé sí jà ọwọ́ ìjọba wa náà ló wà. Seriously, you are far from the truth. Ọwọ́ ìjọba
náà ló wà tíjà ò bá ní sí tí gbogbo ẹ̀ máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ọwọ́ yín ló wà tí ò bá dẹ̀ ní lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ọwọ́ yín náà ló tún wà wọ́n protest nílùú òyìnbó dáadáa jẹ́mi bá wọn máa dáadáa tí protest bá máa wà wọ́n máa ti mọ̀ nǹkan wọ́n nílùú òyìnbó náà gan o jẹ́mi nǹkan tí wọ́n bí ojú tẹ́ ẹ bá mú 100 euro a máa lọ bóyá bí 170,000 or more tẹ́ ẹ bá mú dé supermarket I swear to God ìhun tẹ́ ẹ máa rà ẹ̀dẹ̀ máa wòra yín báyìí pé kí ni mo kó wọnú ilé tẹ́ ẹ bá ṣe shopping 200 euro ẹ máa wò pé kí lè nǹkan ọ̀hún ẹ pààrà supermarket kóṣù tó parí ẹ pààrà tẹ́lẹ̀ tó yẹ pé kó tó dìgbà jà wọn Ukraine yẹn tá a bá ṣe shopping 200 300 tí n bá ṣe shop inú ilé mi máa fún bí gúdù mọ̀ fádà mi nínú nẹ́tò lásán 200 euro 250 máa kọ́kọ́ parí síbẹ̀ náà mi ra nǹkan tó pọ̀ o kò mú díẹ̀ kéékèèké kò ra nǹkan tó pọ̀ mo sì máa padà lọ o kọ́sẹ̀ yẹn tó jálẹ̀ wá tún padà lọ kóṣù yẹn wá tó jálẹ̀ wá para supermarket tẹ́ ẹ̀ mẹ́jọ you go dey buy tó rà jẹun nǹkan dẹ̀ wọ́n kí ló fi yàtọ̀ sí ti Nàìjíríà wọn ò ní jẹ wọ́n lówó ń bí báyìí láéláé nǹkan wọ́n ṣùgbọ́n owó yẹn ẹ máa rí owó yín gbà tí wọ́n bá fẹ́ ṣe protest ní ìbàyìí tó bá fẹ́ protest ní ìbàyìí wọ́n á ti máa sọ tó bá jẹ́ àwọn driver ni wọ́n fẹ́ jà fẹ́tọ̀ wọn pówó àwọn kiri wọ́n á ti sọ gbogbo ibi tó bá ti ń ṣe protest yẹn ọlọ́pàá máa surround wọn kó máa guide wọn kò kí ń ṣe Nàìjíríà sísá ìfẹ́ kúrò lẹ́mà kò kí ń ṣe Nàìjíríà ọlọ́pàá ló máa guide wọn níbẹ̀ wọn ò ní jà wọ́n kàn fẹ́ sọ ẹ̀hónú wọn ni wọ́n fẹ́ fi nǹkan tó ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ̀ fún owó àwọn kò dá wọn lọ́rùn mọ́ so wọ́n dẹ̀ máa strike tó bá ti strike 2 days tètè tíjọba ò tètè gbọ́n wọ́n tún strike mi 2 days wọn ò dẹ̀ ní ṣe sẹ́ẹ̀kan náà bóyá bọ́ọ̀sì ló fẹ́ strike lẹ́nìí train á máa ṣiṣẹ́ ìkan á wà fún kan bóyá train ló fẹ́ strike lọ́la tí kìíní kan á máa ṣiṣẹ́ bóyá àwọn ilé ló fẹ́ wọ́n ti mọ̀ kò ní síjà gbogbo ibi tó bá ti ń ṣe protest yẹn àwọn ọlọ́pàá máa guide wọn ọ̀nà wọn o wọn ò já o wọn kàn máa surround wọn kankan gbọ́dọ̀ ṣe wọn ẹ ń ṣe Naija ọjọ́ tán bá ti gbọ́ pé wọ́n fẹ́ fi ẹ̀wọ̀n wọn ẹ ti máa lọ kó àwọn amọ́tàkì òde ẹ ti máa lọ kó ìbọn ẹlòmíì tó yìí ẹ ti steady ẹ̀ sílẹ̀ pé ọmọ ẹni tí ń pa ebù àwọn ọmọ ọlọ́mọ ò ní dọ́dọ̀ yín peaceful protest ni wọ́n máa ń ṣe wọn ò ní dọ́dọ̀ yín ẹ wò gba EndSARS ṣáwọn ọmọ yẹn dọ́dọ̀ wọn ṣáwọn ọmọ yẹn bà nǹkan jẹ́ ṣáwọn ọmọ yẹn ṣe mọ̀nàmọ̀nà wọ́n kàn ń jó ẹ̀kọ́ ọ̀lẹ́ mà sátẹ̀mí tọ́pẹ́ wọ́n kàn ń jó wọ́n ń yọ̀ wọ́n ń play orin ẹlòmíì àtúnlọlé àtúnlọ gbóúnjẹ wọn á tún ṣe láàrin ara wọn á tún ṣeré ọ̀sọ́kò òru kan ọ̀dọ̀ olórí burúkú tẹ́ ẹ máa ń ṣe ìbọn ní bàbá aláwòrán àjẹkẹ́ pẹ́ láyé o ọ̀dọ̀ òfò tẹ́ ẹ máa ń ṣe yìí náà ni ẹ ti họ́dà wọn pam ẹ lọ pa wọ́n mọ́bẹ̀ òru ọ̀gànjọ́ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ gbogbo òkú tẹ́ ẹ pa ẹ dẹ̀ kó àwọn ọmọ lọ́mọ sílẹ̀ ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ tó ṣe ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí gbogbo wa wọ́n tẹ́ everybody inú wọn ń dùn wọ́n ń ṣeré wọn ò ní ìjà olóró lọ́wọ́ o wọn ò ní nǹkan kan lọ́wọ́ o wọn ò ní nǹkan pé ok a gbé nǹkan yà fẹ́ lọ fi jà o kò sí o wọ́n kàn gbé DJ síbẹ̀ wọ́n ṣeré EndSARS kìíní kan wọ́n kàn ṣe tiwọn ni it means pé wọ́n fi ẹ̀wọ̀nú wọn tó bá jẹ̀lú tó dáa ni ìzètí tó yẹ pé Nàìjíríà àwọn irúbọ̀yẹ wà lẹ́kọ̀ọ́ yẹn Sanwó-Olú á débẹ̀ á lọ kó wọn mọ́ra a ti gbọ́ nǹkan tẹ́ sọ a máa wá àtúnṣe sí i a máa ṣe a máa mọ̀ a máa ṣe kò pé 7 days ẹ tún wọn ká níbi tán ti ń dáná ọ̀rọ̀ lẹ fi ṣe ẹ fi ìbọn pa àwọn ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ sùn lọ ẹ wá ní kó má retaliate wá ṣe ẹ dánmọ ẹlòmíì lóró ẹ dá ìyá ẹlòmíì lóró ẹ dá bàbá mi lóró
tán bá máa ṣe peaceful protest nílé ẹ kúrò lẹ Mr. Ọlálékan ọwọ́ yín ló wà o bàbá ọwọ́ yín ló wà bọ́n bá dẹ̀ ní ṣe ọwọ́ yín náà ló wà ẹ jẹ́ káwọn èèyàn fẹ̀wọ́nú wọn ebi ń pa àwọn èèyàn ara òrókun ara òradìyẹ ìyá lọ́jà màmá ẹ súnmọ́ bí analysis la wá ṣe ká lè sọ màmá ẹ súnmọ́ bí abiyamọ nìyí bá a sọ fún àwọn ọmọ wa ńlé ká sọ fún àwọn fámìlì wa pé kò sí nǹkan tó ń jẹ́ protest àwọn gbọ́bàlújẹ́ ni ẹ wo ìtàn ṣe ní ìtò kọjá ẹ wo gbogbo nǹkan ribiribi tíjọba ṣe tí wọ́n lọ dáná sun ẹ rí pé àwa náà ń bá jà àwa là ń fara wa sí. wọn ò dáná sun anything because àwọn ènìyàn ò mú nǹkan kan dání ẹ̀yin lẹ pa wọ́n ẹ̀yin lẹ pa wọ́n lẹ ṣèkà fún wọn ni wọ́n ṣe ọ́ ní kíní kan kẹ́sì lóró ẹni tó máa níkà nínú bákan bá mi mọ̀ wí yẹn pa ẹ̀yin lẹ kọ́ wọn lóró ẹ̀yin lẹ ṣèkà fún wọn torí ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ máa mẹ́kàn sí i. ẹ má jẹ́ kí nítorí pé ẹgbẹ́ òṣèlú kan kówó fáwọn kan pé kí wọ́n lọ jà ẹ má jẹ́ kí àwọn ọmọ wa wọ́n torí bọ́ ọkùnrin jóná kí wọ́n wá Shoprite tó wà ládé nínú Ògúnsànyà èyí tó wà ní Ṣàngó Tẹ̀dó tó wà ní Lẹ́kí àwọn ọlọ́jà tí wọ́n fara kọ́ ń bẹ̀ ṣé wọ́n ti dìde padà. ṣé ẹ ráwọn ẹlẹ́nu ṣọ̀nṣọ̀ bí ẹnu ògúfe yìí àwọn ẹlẹ́nu bí olórí burúkú tó wà ní sọ̀ràǹdì sí màmá yìí àwọn olóṣì dédé òṣèré tamára yọ àwọn tó sọ̀ràǹdì wọn àwọn olóbùkú tó wà ń bẹ̀ mọ́mí fàṣẹ kúrọ̀lẹ́ màmí àwọn tó sọ̀ràǹdì màmá yìí olóbùkú rè wọn olóṣì ẹni ibi tí ń pọ̀ mọ́ rí balùwẹ̀ lọ́wẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ẹnu wọn ń dùn ẹ jọ̀ọ́ ṣé mi ni mo wà lẹ́yìn wọn ṣé Mariam ló wà lẹ́yìn màmá yìí ṣé Bàbádéjọ ó tó débẹ̀ ló wà lẹ́yìn màmá yìí ẹ̀yin ara yín ẹ̀yin tẹ̀ ń jẹ́lẹ̀ wà lẹ́yìn wọn ẹni tí ò nífọ̀n tí ò lè kánná ò lè sí lẹ́yìn wọn ẹ jọ̀ọ́ ṣọmọ ìyá mi ló wà lẹ́yìn president tó bá ń jáde ṣé ìrànmi kankan wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń jẹ́ ènìyàn ló kẹ́ṣi lóró ẹ ṣe òníkà nínú ẹ ṣe Mr. Ọmọ́túndé ẹ ṣe bàbá mi sakẹ́ni ẹ kúrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ń jẹ́ lẹ́jọ́ wà níbẹ̀ torí ẹ̀ lẹ́nu yín ṣe tọ́rọ̀ ẹnu yín dùn ó dùn mọ́ yín létètè bí ètè wèrè ó dùn mọ́ yín létètè tí ìdìde àfẹ protest lẹ́kọ̀ọ́ orí yín ti burú bí egun tó ń lé wèrè màmá àwọn tó wà lẹ́yìn wọn tó surround wọn tẹ́nu wọn ṣe belebele yẹn torí wípé kò kàn wọ́n ìyà ò jẹ wọ́n wọn ò mọ bó ṣe ń rí lára wọn ò mọ bó ṣe rí àtọ̀ wọn ò mọ bébí ń pọmọ ẹnìkan kan tó ṣẹ́jú pẹ́ wọ́n ti tẹlẹ̀ sílé wọn wọ́n mọ bó ṣe ń pín báàgì rice wọ́n mọ bó ṣe ń pín epo wọ́n mọ bó ṣe ń pín òróró wọ́n mọ bó ṣe ń pín ẹran màálù náà máa ń pa kò hàn sí àwa ni wọ́n mọ bó ṣe ń gbé kálé wọn mọ́lé títí yín nìyí kíní kan leléyìí staff kíní kan leléyìí we know how the thing dey go àmọ́ bẹ́ẹ̀ ṣe ń pín mọ́wọ́ ẹ yóò sí nínú àwọn tó ń gba òróró làjọ o kẹ́ẹ̀gì náà máa gbé fún yín ẹ̀yin lẹ ń jẹ ẹ jọ̀ọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn content creators ebi á ti lu ọ̀pọ̀lọpọ̀ pa ebi á ti lù wọ́n pa ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní òwò bí tá a wà bàbá Tinubu ògbọ́n tá à ń sọ wọn òwò bí tẹ́ wà àbá Tinubu ògbọ́ wọn ṣe bí ipá wọn gbọ́ wọ́n ti sọ nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní àwọn Nigerians wọ́n máa jẹ̀yà yẹn àrọ́mọdọ́ wọn wọ́n máa tún jẹ́ because bàbá ń rí wípé ẹ gbé òun wọlé owó òun ló gbé òun wọlé ìhun tó fi mú bàbá tí ò wọlé ní Lagos State
kìnní náà jìyà ẹ̀ mẹ́mísí náà jìyà ẹ̀ ìwọ̀n tó fi mú bàbá tí ò wọlé ní Lagos State tí ò wọlé l'Abuja tó fi jẹ́ pọ́wọ́ bàbá ló gbé wọn wọlé ìkanra ẹ̀ lélẹ́yìí ìkanra ẹ̀ ní owó wọn náà gbé wọlé ló gbé wọn wọlé bó tiẹ̀ dìbò wọn ti wọlé wọn mọ̀ pé àwọn máa wọlé ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa kú ló máa kú ní bàbá fi ṣe káwọn tó jáde láyé o president yẹn gbọ́dọ̀ include morúkọ àwọn ẹjọ́ ṣòwò náà ní àwọn olórí burúkú tí wọ́n wà lẹ́yìn sọ̀ràndìsí màmá yìí tí wọ́n ń sọ̀rọ̀ ayẹyẹ àfẹ́ kankan àfẹ́ protest o àwọn aláyé ṣamálámálá táyé yín ò lè mú yẹ́sì mórí yín burú màmá yín kọ́ mò ń bá wí o mi tí dọ́dọ̀ yín o ẹ̀yin kọ́ mò ń bá wí o màmá Fọláṣadé ẹ̀yin kọ́ mò ń bá wí o àwọn olórí burúkú sọ̀ ń gbọ́rọ̀ rè sọmọ̀rì tán súnmọ́ yín àwọn ni mò ń sọ sí tẹ́nu wọn ń dó lelele ìkà ni wọn kò kàn wọ́n tó bá fẹ́ lọ sí ọ̀dọ̀ táwọn ọmọ bá fẹ́ lọ sí school irú wọn ò fọmọ sí public school táwọn ọmọ wọn bá ń lọ sílé ìwé kán má ní owó wọ́n mọ bó ṣe máa déwájú ìyàwó Tinubu wọ́n mọ bó ṣe máa dé ọ̀dọ̀ Alájà Fọláṣadé wọ́n mọ bó ṣe máa tẹ́ pẹpẹ ọ̀rọ̀ wọn lé wọn lọ́wọ́ pé mọ́mí ọmọ yín máa ń lọ sí school lọ́la kìnìkan mo ẹni tó bá súnmọ́ wọn mo mọ bó ṣe máa ń kó mi mo ti lé èèyàn tó ṣiṣẹ́ pẹ̀lú ìjọba rí dáadáa mo mọ bó ṣe máa ń ṣe ẹ jọ̀ọ́ nígbà tí ò kà wọ́n àwọn content creators tí wọ́n jáde kiri ẹ kíra fún wọn kò bá jẹ́ 5 naira kó jẹ́ 50 naira lèèyàn fún yàn ní àsìkò tá a wà yìí ẹ gbé fún onítọ̀hún à ń bọ̀sibọ́sí ẹ wo àwọn content creators tó wà níta if not for them ọ̀pọ̀lọpọ̀ arúgbó mi àkú dànù ní ebi lójú ebi tó máa lọ bá wọn oní 10,000 20,000 èmi 50 èmi 5,000 èmi 2,000 ẹgbà olórí burúkú àwọn yóò ṣì yóò fòtò wà lẹ́yìn màmá Fọláṣadé tó ń sọ̀rọ̀ yìí àwọn tó yẹ kán máa ṣí wọn létí pé màámi ebi ń pa àwọn aráàlú bẹ́ẹ̀ bá tiẹ̀ ní jẹ́ kán ṣe ẹ jẹ́ kí ẹ bá wa bá dádì sọ̀rọ̀ ebi yìí ti pọ̀jù ìyà ti pọ̀jù nílùú a mọ nǹkan táwọn èèyàn sọ ṣùgbọ́n kò gbà wá lẹ́nu pé ká sọ fún wọn kán ṣe é ni ẹ jọ̀ọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè bá bàbá sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn ń jìyà ṣùgbọ́n kò kàn wọ́n àwọn olórí burúkú yìí kò kàn wọ́n mọ bọ́n ṣe ń gbà á bẹ́ẹ̀ bá délé wọn báwọn máa to mọ́tò bí olórí burúkú bí ẹni tó ti fẹ́ wọ́n ti fẹ́ gbọ́jọ́ ọkú ni bí wọ́n sọ fún wọn pé ṣá lọ ra mọ́tò lẹ́nu ẹ̀ ní máa sí ẹ́ sí àwọn ẹni òfò kọ̀ọ̀kan yìí a lot of people wá dé agbé sórí social media ká tún wá dúpẹ́ lọ́wọ́ máàkì lórí blue app tá a wà yìí gbogbo social network tó ń jẹ́ káwọn èèyàn ronjì fi sẹ́nu àwọn èèyàn kàwé ẹ wá jẹ́ kí ìwé wọn kó wà meaningless ẹ jẹ́ kí ìwé wọn kó dàbí ẹni pé wọn ò lọ léèwé èèyàn á gbé BLC dání á máa gba 20,000 BLC ó dá máa gba 15,000 ṣé 15,000 ló fi kàwé ni èèyàn gbé masters degree dání á máa masters kìíní dání á dẹ̀ máa lọ ṣọ̀kadà ẹlòmíì ní PhD tí wọ́n fi 50,000 100,000 lọ as a salary tó fi ń lọ pé òkè o ṣé ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú 50,000 kí ló fẹ́ ṣe àtúgbà ni ẹlòmíì ND HND ṣé kékeré náà fi ń kàwé ni ẹ wá ní kí yahoo má pọ̀ ó lè má pọ̀ báwo náà ṣe ní pọ̀ kò sọ́nà táwọn ènìyàn fẹ́ gbà fi jẹun wọ́n dẹ̀ máa rí ẹ̀yin tẹ́ máa ṣe báyìí mílíọ̀n láyé ń sọ pàtí wọ́n máa rí yín tálẹ̀ ọ̀pẹ́rẹ́sì mo ní èèyàn kan ọ̀rẹ́ mi kan àti ọdún tó ti jáde mi tí kúrò nílé tó ti jáde degree tó ti parí degree kò tí ì gba 50,000 naira salary rí láti ìgbà tó ti parí èyí ṣe pé kò ní result ò tẹ́mi mọ̀ sí with good grade kò gba 50,000 rí kò kọjá 20-25
ẹjọ́ ṣèwé wa ni ó wá ṣé wá jẹ́ kí ìwé yẹn kó ṣíyàn lórí láti kà àwọn everybody wá kúkú mú kọ́ńtẹ́ǹtì ẹni tí ń ya ebu bó o bá so lásán máa ya ìní bó o bá wúkọ́ jù máa ya ìní bó o bá gbin bí yẹ ẹ bá ṣe kẹ̀kẹ̀kẹ̀ jù máa ya ìní ẹ wá sàwọn èèyàn di wèrè ẹ sàwọn èèyàn di wèrè ẹ̀yin ni ẹ̀yin ìjọba wa ni àwọn olórí burúkú wèrè tán so mọ́ ìyá yìí tó yẹ kán bá wọn sọ tọrọ àwọn tí dìde o ẹ má jà ní kò ní bẹ́ṣán fún yín gbogbo ẹ̀yin tẹ́ so mọ́ ìyá yẹn torí ìgbà mi ò rí òkè ń ríra ẹ̀ àwọn ò sínú ìyá wọn ò mọ ìyá táwọn èèyàn ń jẹ wọn kàn fi ti gbọ́ ni wọn ò mọ̀ bóyá òótọ́ ni wọn ò tọ́yàwó bàbá Tinubu ò bí wọn sínú ìyá Davido ò tí ì tọ́yàwó rí ẹjọ́ sáwọn ọmọ tí ṣé ọmọ bíṣọ bí wọn sínú ìyá tán bá sọ pé èèyàn ń jẹ yàṣọ lè sọ láyé tán máa fi kú wọn lè sọ wọn kàn máa fi ti gbọ́ they don't know what ìyá is miss àbí what ìyá is wọn mọ̀ nǹkan tó ń jẹ́ pure water wọn bí wọn sínú ìyá wọn mọ̀ nǹkan tó ń jẹ́ gààrí wọn rí wọn mú rí ẹ wá fi wé àwọn àwa èèyàn tó yẹ pé ìyá ti di wá kórí burúkú ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tún máa kí wọn lẹ́yìn pé màmá ìjọ ìyà yìí pọ̀ tó jẹ́ pé iná ọmọ kó pé kẹ́ ẹ tó dépò yẹn ìyà yìí pọ̀ àwọn èèyàn ń jìyà lóòótọ́ àwa tá a so mọ́ yín la lè máa sọ èèyàn alanu orí burúkú gbàgà ẹ wo bí àwọn èèyàn ṣe ń ké ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ẹkún gbogbo mẹ̀kúnnù àwọn èèyàn ń ké 247 ìyà ti pọ̀ jù àti jẹun sẹ́nu ṣé ń gbà téèyàn bá róúnjẹ jẹ tó bá yó ló tó ṣẹ̀fẹ̀ ronú pé ó fẹ́ raṣọ fọ́mọ wọ́n ní bébí bá kó òun ìṣẹ̀ṣẹ̀ bùṣe àbí ṣebí ń gbà téèyàn bá yó yẹn ní ìṣẹ̀ṣẹ̀ bùṣe ló tó ṣẹ̀fẹ̀ ronú pé ó fẹ́ raṣọ fọ́mọ wo gógó fẹ́ ra pátá sídìí ó fẹ́ ra bàtà mo fẹ́ ra gbá nígbà tó bá pọ̀ ńlẹ̀ ni nígbà tí ò bá sí ńkọ́ ṣẹ́ẹ̀rì end of the year party ni ọmọ màmá ké ni ẹ wá sọ àwọn èèyàn do lórí burúkú síta ẹ wá ní kán má protest tí protest yẹn bá máa jẹ́ peaceful one ọwọ́ yín ló wà ìjọba ẹ̀yin ni ẹ sì ń gbọ́ kùrùkùrù òjò ẹ ti dominú agbádànù ẹ sì ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe ẹ sì ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe ẹ kúrò lẹ́sà ẹ gbọ́ pé wọ́n fẹ́ ṣe protest olórí burúkú yẹn ẹ ti lọ káwọn alámọ̀ tàǹkì jọ ẹ ti lọ kó sójà dé ẹ ti kó gbogbo ẹ̀dẹ́ kán máa wọlé dé àwa hang around sí gbogbo Èkó ìjọ táwọn ọmọ bá bẹ̀rẹ̀ protest báyìí ìjọ kìíní ìjọ kejì ẹ máa fáyà wọn ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn àwọn ọmọ wa retaliate ẹ wá sọ pé wọ́n bèkú jẹ́ wọn ò ṣe ní sun yín mọ́ wọ́n máa sun yín gbẹ̀yìngbẹ̀ olórí burúkú ti ẹ̀yìn yín ni ó tẹ̀ ládùúró òṣì téèyàn gbà fún yín gbà ń ṣí eré ni wọ́n máa sun yín gbẹ̀yìngbẹ̀yìn ni bọ́wọ́ wọn bá rí yín bọ́wọ́ wọn bá ka yín wọ́n máa sun yín gbẹ̀nẹ̀ torí yà ń jẹ àwọn èèyàn ń fìyà jẹ wọn tí ẹ sì jẹ káwọn èèyàn mi tí ì rí kankan tí wọ́n ṣe ní Nàìjíríà yẹn láti gbà tó ti wà ní sákù bàbà sákù àwọn kinní àwọn wèrè tó lọ Ìyáradù àbí kinní tó kọjá Buhari àbí kí ló lọ tọ́ yìí tó ti wà sákù yìí ìbọn àdá ọfà àrò àrígìní wọ̀yà gbogbo ẹ̀ lẹ́ fi ń ṣàwọn ọmọ léṣe kán tó sọ̀rọ̀ protest báyìí ẹ ti kó wọn dé olórí burúkú ara yín ẹ̀ kó wọn lọ ibi tán ti ń jà Boko Haram kẹ́ lọ kó wọn lọ bẹ̀ kan lọ́pàá gbogbo wọn tán àwọn ọmọ ọlọ́mọ tán ṣẹ̀yìn lẹ máa lọ ru àwọn olórí burúkú yìí dé pé kán máa wá pa ẹ wá ní àwọn ọmọ yẹn wá fi orúkọ burúkú lẹ̀ wọ́n lára pé àwọn ni wọ́n ń ṣe jàgídíjàgan àwọn ni wọ́n ń ṣe gbà àwọn ni wọ́n ṣàwo bí protest ti bàjẹ́ ẹ̀yin ni ẹ rí iye sójà tẹ́ ti kó wọlé ni ẹ̀yin ni ebi ò pa yín ẹ mọ̀ bẹ́yẹ bí ń pa yín mo bá yín ṣiṣẹ́ rí ebi ò pa yín wèrè ni yín
tó bá gbóúnjẹ yín dé báyìí ẹ̀ tí ẹ̀ mọ bí tó ti gbé dé gan kẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ń dìde lórí bẹ́ẹ̀dì báyìí tẹ́ ẹ wẹ̀ tán tẹ́ ẹ fọnú báyìí gbogbo everything ti wà nílẹ̀ fún yín steady ẹ̀yin kọ́ lẹ́yìn choose aṣọ tó wù yín aṣọ máa ṣeré bí olórí burúkú báyìí ni ó máa ṣeré bí olórí burúkú báyìí ni ẹ mọ ohun tẹ́ ń jẹ ẹ mọ bí tó ti màálù ó níye màálù tẹ́ ń pa lójúmọ́ kí ló wá ṣe yín ẹ mọ̀ pé jàjẹ àwọn èèyàn ni ẹ dẹ̀ ru àwọn ọmọ kéékèèké tẹ́bi ń pa ẹ ru àwọn arúgbó ẹ wá ru àwọn single mother single father ẹ ru àwọn single mother single father aláníkùrá yín gbogbo yín lẹ̀ kọ́ ọmọ yín travel out kọ́ lọ kàwé káwọn ọmọ yín máa gbé lóyìnbó ṣé bọ́ ṣe ń fìyà jẹ wá lóyìnbó rẹ̀ ó yẹ kójú tì yín gbogbo diaspora ti dá nàìjíríà mọ̀ pé lórí burúkú ni wa wọ́n ti ṣe pè fún wa ọ̀fọ̀ arígini wọ ìyànà fi ṣe pè fún wa lọ́jọ́ òbí wa ọjọ́ tán bí wa sáyé ibi ọmọ ọjọ́ tán bí nàìjíríà ọjọ́ tán bí nàìjíríà kan tó pé nàìjíríà rè ọ̀fọ̀ náà fi ṣe pè fún wa kò ṣe lórí wa látijọ́ yìí ṣé bí wọ́n ṣe ń fìyà jà àwọn èèyàn lóyìnbó ni tó bá jẹ́ pé nàìjíríà dá ni gbogbo wo ni máa wá síbi báyìí tó bá jẹ́ ìlú wa dá tó bá jẹ́ pé bọ́n ṣe ń ṣe wá ń bíbá ilẹ̀ ṣe ṣe àwa tá a jẹ́ citizen yìí àwọn èèyàn ní máa sá kiri people are suffering the sufferness is too much àwọn èèyàn máa ké ẹlòmíà gba sálárì 20,000 kó tó 2 days ó ti tán gbèsè máa ti bá gbèsè nílẹ̀ kó o tó gba 20,000 50,000 yẹn tán ó ti yáwó káàkiri ó ti jẹ gbèsè ilé onígààrí ṣé wọn ní jẹun ni ó ti yá eléyìí ẹjọ ẹyà kinní kan ẹjọ torí Ọlọ́run ẹ sáré fún ara ìsìnkè méjì tá a bá ti gba sálárì máa fún yín ẹjọ ẹyà ẹ tata fún wa máa fún yín tá a bá ṣe tó bá ṣe ń gba sálárì yẹn tán báyìí wọ́n yọ owó ráìsì ike méjì ike kan ilé kinní owó school ọmọ ìtànsànkùn owó òwe wọ́n ṣe lé wọ́n ṣe tọ̀hún owó ti tán wọ́n á tún bẹ̀rẹ̀ gbèsè another gbèsè míì náà máa tún fi la gbogbo oṣù yẹn tán so tó bá tún gba sálárì mi báyìí gbèsè tán fi la oṣù tán yìí wọ́n á tún san owó wà ní dúró lọ́wọ́ wọn ìgbà wo náà fẹ́ ṣe nǹkan rí nígbà wo náà fẹ́ ṣe nǹkan rí ẹni mélòó lẹ gangan lẹ bọ́ síta ẹni mélòó nínú àwọn tó ń fún àwọn èèyàn lówó lẹ support ẹni mélòó lẹ fún lówó ẹ ní ṣe ṣùgbọ́n àwọn tó ti yó àwọn tó ti yó láàrin yín àwọn tó ti jẹ́ yó tó ti dínkù wọ́n ti wúlé tó tún ti ń bì àwọn náà lẹ máa fún àwọn lẹ máa ra mọ́tò fún àwọn lẹ máa ẹ rí ìyá arúgbó tó jẹ́ páyé ẹ̀ ti bàjẹ́ tán àbí tí ò sí hope kan ẹ lè gbé ẹ kọ́lé fún ẹ ṣoríṣi ẹ tún ayé ẹ ṣe kó mọ̀ pé òun wáyé ìrọ̀rùn ìrọ̀rùn ọmọ tó bá kàwé tí ò sówó iléèwé ẹ lọ sí àwọn school káàkiri ẹ lọ san school fees àwọn èèyàn ẹni tó bá ń ṣe ọdún mẹ́rin ẹ bá san gbogbo owó school fees ọdún mẹ́rin yẹn tán pátá ẹ ní ṣe o ẹ wá náà fún àwọn èèyàn ṣòwò kiri yahoo pọ̀ àwọn single mothers torí kan bá lè jẹ ni ẹ wá ní kán máa ṣe protest adẹ kékékékéké àwító o bẹ́ẹ̀ làwọn mi ò ní jẹ́ ká gbádùn Tinubu ni bàbá ni ẹni ló kọ̀ o ó lulẹ̀ ó mú o ó ti lulẹ̀ ó ṣẹ̀gì ni ó lulẹ̀ ẹni jẹ́ gbádùn ó ti jájó gbogbo wa lójú báyìí àbí ok mọ́mí ẹ̀ continue ẹ̀yin oníranù olóòbù. ká bára wa sọ̀rọ̀ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ there is nothing like a protest in Lagos State. In Lagos because State. The government of Lagos State is making us proud. They are making us. Ẹ dúró màmá is making us proud àbí is making you tẹ́ jẹ́ ọmọ bíbí inú wọn. ń bọ̀ ẹ̀yin tó ń mú proud ẹ jẹ́ kí n máa kà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí látòrí màmá tó ń sọ̀rọ̀ yìí màmá Fọláṣadé
gbogbo ọmọ tó Tinubu jáde pátápátá ẹ̀yin tó ń mú proud nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹjẹ́ lọ sọ́dọ̀ Sanwó-Olú, gbogbo ohun tó ti ìdílé Sanwó-Olú jáde ẹ̀yin náà ń mú proud. ẹjẹ́ wa kọjá lọ sọ́dọ̀ àwọn yẹ̀yẹ̀ Brity látòrí Ẹniọlá Badmus, ẹ̀yin tẹ́ ẹ fàyà rúgẹ̀ tẹ́ ẹ fàyà, mo sì ń bọ̀ wá ṣe separate video fún yín, tẹ́ ẹ fàyà kó gbogbo ẹ̀ mọ́, ó ti jájó yín lójú báyìí. àǹtí Tóyìn Àìmákù bí mo ṣe láìkì yín tó mo láìkì yín kú, ẹnu yín ò tọrọ nísìn o, ẹnu gbogbo yín ti wọ wò. Genesis náà wà nù wọn, torí ẹ̀yin náà wà nù wọn, ẹ̀yin sọ ṣọ́ọ̀ṣì máa ń wo program yín. ọmọ ẹ̀yin sọmọ Yorùbá, ẹ̀yin sọmọ kí náà ń pè, ẹ̀yin sọmọ àlè Yorùbá, mọ́mísí mi náà wà nù wọn, asọsọsọsọsọsọ gbọ́. àwọn náà kó wa débẹ̀ báyìí, àwọn náà wà nù wọn. mo sì fi já wọn lójú lẹ́ni pé ó yẹ ká jẹ́ kẹ́ ẹ mọ̀ díẹ̀ bó ṣe rí báwọn èèyàn ṣe ń fi ìta yẹ kẹ́yìn náà fi lẹ̀. kẹ́ ẹ mọ̀ páwọn èèyàn ń jẹ ìyà nígbà tá à ń sọ ẹni ká máa sọ ó ti jájọ gbogbo yín lójú báyìí ẹ wá ń pariwo. àwọn bàbá gbọgọdọ ní òṣèré gogogo gbogbo wọn ìyá rẹ̀ ń bò igbá òun ni ẹnu yín ti jẹ dodo ẹ lè sọ dodo mọ́, ẹ ti jẹ dodo ẹ lè sọ dodo. wọ́n ti bojú yín jẹ́ èmù yẹ́sì mọ̀ fún yín, ṣùgbọ́n mi ní lè blame yín jù torí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ́. bẹ́ẹ̀ gbà directly lọ́wọ́ Tinubu, ẹ gbà lọ́wọ́ Kani, ẹ gbà lọ́wọ́ Koko Zaria tàbí kẹ́ gbà lọ́wọ́ MC Olúọmọ. gbogbo yín igwe àwọn tí ẹ lọ gbé kinní sí Olúwẹ̀rí máa gbó òjò lójú. Brava de Jolie ọrùn wọ lọ́wọ́ gbọ́. Your every shaking. Bàbá Ọláyà, àwọn ọlọ́tí ẹ̀tù fọ́nì jù. Àti nǹkan tí ẹ̀tì náà wà nù wọn. Àwọn lọ gbé wa dé gbogbo ìbàyìí. Bàbá Olúwẹ̀rí Ọlọ́run máa ń gbọ́. Mr. Ọláyà, àwọn tí ẹ̀tù lọ kó gbogbo kíní. Wọ́n lọ fi kíní dá Olúwẹ̀rí lóró. Olúwẹ̀rí o, mo gbé ìdé o, máa gbó òjò, jọba mi gba gbogbo jákù sí mi kó jẹ́ kí Tinubu wọlé o. wọ́n mú kíní, wọ́n kọ́ sí Olúwẹ̀rí, wọ́n wá mú tẹ̀yìn tó ṣe pẹlẹbẹ, wọ́n wá kọ́ sí àwa. Kí ló dé tẹ̀lé kọ́ gbogbo ẹ̀ sí gbogbo àgbáyé, kárí gbogbo ẹ̀, ká mọ̀ pé yes tó tọ́lẹ̀ láìkí bàbá. Ibi ẹ̀sìn wà dé leléyìí o. Ibi ẹ̀sìn wà dé, a ó mọ̀ pé a lè débẹ̀ o. Ó ti jọ jájó wá lójú o. Ó jọ jájó wà lójú ni. Torí ibi tẹ́ ẹ fi okó burúkú tẹ́ lọ gbó sólúwẹ̀rí lójú, ibi tẹ́ tó sìn wá dé leléyìí. Àmọ́ ohun tẹ́ sọ sínú odò, ibi tó sìn wá dé leléyìí. Òun la jọ rán o. Ṣùgbọ́n kò ní dùn yín jù. Kò ní dùn yín. Àǹtí Tóyìn Àìmákù, Tóyìn Abraham, ó ti jọ jájó gbogbo wa lójú. Ehun tí ò ṣe ní dùn yẹn gbowó social media pátápátá. Ẹ gbà TikTok, Instagram, YouTube, Netflix, ẹ gbà ní Twitter, ẹ gbà ní Telegram, ẹ gbà ní orí Facebook, ẹ tún gba WhatsApp, ẹ gbà ti WhatsApp o. Gbogbo ọ̀nà tán fi ń gbowó pátá lórí burúkú yín ti fàyà dì mọ́. Àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe content back to back, ẹ jẹ́ kán rówó gbà mọ́ lọ́wọ́ Blue App torí wèrè yín ti fàyà dì mọ́. Ẹ ti fàyà dì gbogbo ẹ̀, ẹ jẹ́ káwọn tó ń ṣiṣẹ́ kárakára kán rówó gbà mọ́. Ẹ ní mọ̀ bẹ́ẹ̀ bá tún gbà yẹn tí ò tẹ́ yín lọ́rùn, ẹ tún padà lọ sílé ńlá. Àǹtí Tóyìn lè gbé báàgì wọn báyìí kán gbé mẹ́gbẹ̀ẹ́ wọn lọ́dọ̀ Tinubu nìyẹn. Kò sẹ́ni tó máa dá yín padà lẹ́nu ọ̀nà. Ẹ lọ nìyẹn. Ẹ ti rọjọ́ ọ̀la lẹ̀ fáwọn ọmọ yín, ṣùgbọ́n ẹ rántí àwọn ìyá tí wọn ò lè débẹ̀. Ẹ rántí àwọn màmá tẹ́bi ń pa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, oore tó máa ń ṣe lórí social media tó máa ń mú àwọn èèyàn yẹn, ẹ bọ́ sí street. Ẹ lọ pín owó fún àwọn èèyàn ní street, kẹ́ wo báwọn èèyàn ṣe ń jìyà. Ẹ lọ pín owó fún àwọn èèyàn báwọn èèyàn ṣe ń jẹ ìyà, àwọn màmá yẹn bọ́ ṣe ń jìyà. Kò ń ṣe let me pick you online.
oh, if you know you have this, you know this, okay, follow me and I'll follow you back. Let's do this together. No, fine, ẹ help carry àwọn. Ṣùgbọ́n ẹ bọ́ síta náà, ebi ń pa àwọn èèyàn. Ebi ń pa àwọn èèyàn. Ìgbà yẹn ni Ọlá Badmus tó fi gbogbo ẹ̀ lọ fi tó fi jà fún Tinubu. Ṣé bóun la mú gbálẹ́gbẹ̀ẹ́ nísìn? Àbí advisor kìíní kankan ni ó jẹ nísìn. Okay, nígbà tán ṣe gbogbo ẹ̀ tán, ẹ jọ̀ọ́, kí ni wọ́n fi pay back to community àbí kí náà ń pè? Kí ni wọ́n pay back sí community wọn? Kí ni nǹkan tí wọ́n fún àwọn aráàlú? Wọ́n sì ṣe pé dọ́bá lè kú kan kú, kò sí nǹkan tó kàn wá. Ẹ lọ jìyà, ẹ̀yin lẹ mọ̀. Tẹ́yin bá ti yó, ẹ mọ̀ pé bí nǹkan ọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ ti fi ṣèṣe bámúbámú ni mo yó. Mi mọ̀ pé bí nǹkan ọmọ ẹnì kọ̀ọ̀kan kò kàn yín. Tọ́dọ̀ tí yín bá ti ń rọ̀ṣọ̀ mi, kò kàn yín. Ẹ wò pé àwọn tó wà níta yìí, ìyà ń jẹ wọ́n àti irresponsible man lẹ́gẹ́ náà lẹ́nu ti lẹ́gẹ́ náà. Ṣé tí lẹ́gẹ́ bá mọ Ṣèyí Tinubu, ṣé gbogbo èèyàn ló mọ Ṣèyí Tinubu ni? Ṣé gbogbo èèyàn ló lè déwájú Ṣèyí pé Ṣèyí mo ní ìdí 200,000 ni? Ṣé gbogbo èèyàn ló lè dẹnu ọ̀nà wọn ni? Kan tó sọ pé kò sí protest ní lókè kan, ẹ má ṣe protest ebe olórí burúkú nìyẹn ni. Ẹ ṣí èrè ni. Bí gbogbo ẹ̀ bá ń rọ́ sápò títí ṣó rọ́ sápò àwọn ẹni yìí ní ẹ̀dẹ̀ pítì àwọn màmá yìí, ẹ pítì àwọn àgbàlagbà, ẹ pítì àwọn youth, ẹ pítì wọn náà. Ebi ń pa àwọn èèyàn, ebi ń pa wọn. Kẹ́ ẹ máa sọ pé wọ́n dalẹ̀ bàbá Tinubu kan tó sọ̀rọ̀ lẹ́gẹ́ ti gbé. Ẹjọ́ kò sí kinní kankan ní olórí burúkú nìyí ní lẹ́gẹ́. Ṣé ṣìrè, ṣé ya wèrè ni? Ẹ jẹ́ káwọn èèyàn ṣe peaceful protest wọn. Ẹ jẹ́ kó fẹ̀ wọ́n nù wọ́n. Gbogbo èèyàn kan ló máa ṣe èmi lọ̀rẹ́ Tinubu. Ó pè èèyàn kan ló ní àṣẹ̀ṣẹ̀. Ìyà ń jẹ àwọn ẹni mélòó ni lẹ́gẹ́ ló ti mú, ló ti lọ sí gbogbo street káàkiri pé látọ̀dọ̀ Tinubu o, wọ́n gbówó fún wa. Kẹ́kọ̀ọ́ máa wojúlé káàkiri 100,000. Kàn fi ọlọ́pàá guide ẹ̀. Ẹ gbogbo yẹn dání, ẹ máa lọ káàkiri, ẹ lọ sí gbogbo ìgbèríko. Àwọn arúgbó, ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn arúgbó náà. Ẹ lọ fún wọn 100,000. Ẹ wá kọjá lọ sọ́dọ̀ àwọn màmá, àwọn tán lọ́mọ. Ó yá, ẹ wọnú ilé káàkiri. Ẹ lè ṣe ẹ rí iye tẹ́mẹ́fẹ́lẹ́ olórí burúkú. Ẹ rí iye tó kó jẹni tó tún return 4 trillion olórí burúkú. Àwọn ọmọ yóò fò. Gbogbo owó tó yẹ káwọn kó flow ní Nàìjíríà, káwọn èèyàn rí gbádùn. A kàn ń bú ìjọba Jonathan ni. Ìjọba Jonathan ó ń wà far better than ìjọba àwọn APC yìí. Ìjọba àwọn APC látàyè kí ló ṣì tó máa ń kú tó máa ń jí tó lọ tán yìí. Ìtókù òǹbẹ yìí tó máa ń kú tó máa ń jí yìí. Ó ní èyí tó kú ẹjọ́ ẹran mi létí tó ṣẹ̀ṣẹ̀ kú yìí. Mo ti gbàgbé orúkọ olórúkú tó kú òǹbẹ yìí. Ìjọba wọn látorí wọn báyìí wàhálà ní, ogun ní, pípa nílùú ní, ìpípa ní, ayákìlà pọ̀ jù. Buhari ẹ ṣe dádì mi. Ẹ máa kọ́ wọlé. Ẹ wá sọ àwọn èèyàn do lórí burúkú. Ẹ sọ àwọn èèyàn di wèrè. Àwọn èèyàn tí wá ló fẹ́ ṣe protest. Ẹ̀yin ní kan máa ṣe kíní kan. Ẹ wo àwọn single mothers ẹ. They gave us sense of belonging. Sense of belonging lórí burúkú wo náà fún yín. Gbogbo àwọn èèyàn pé ìjọba ìpínlẹ̀ Èkó ó ń ṣe dáadáa. Sense of belonging wo náà fún wọn, ẹ sọ fún mi. Sense of belonging wo náà fún wọn, ṣán kówó sí wọn lápò ní. Ṣé gbogbo àwọn tó wà lÉkòó ti yó ni? Àwọn ọmọ tó wà ní gbogbo under bridge kiri, irú àwọn ọmọ tí kí lórúkọ Sùláìmọ̀ máa ń ṣàkiri yìí. Àwọn ọmọ tó wà lọ́dà ìgbà wo làwọn ọmọ yẹn ò ní dàgbà síbẹ̀ tán ní máa yọ pọ́ọ̀sì mọ́yàn lára kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á di pé ìgbà wo náà ní dirú ẹ̀ tán bá rólù tọ́jú irú àwọn ọmọ yẹn tán bá rí èèyàn tọ́jú wọn tán ròbí gidi tán rí support gidi látara òbí àbí téèyàn show wọn ní love wọ́n lè become somebody nílé ayé.
àwọn èèyàn tó lọ́mọ méjì mẹ́ta single mother ẹ sọ fún mi báwo náà ṣe fẹ́ ṣe láì fún wọn ní Nàìjíríà tá a wà yìí báwo náà ṣe fẹ́ ṣe láì fún wọn àwọn olórí burúkú ọkùnrin míì àwọn aláyé bàjẹ́ ọmọ káwọn ni wọ́n fẹ́ o wọ́n á tún gbókó olórí burúkú wá wọ́n á láwọn fẹ́ ṣoore àwọn olóore lórí oko àwọn olórí burúkú wọn ò ní ṣùgbọ́n ẹ lápò wọ́n á tún wá dó wọn nígbà tí single mother mi ò bá ní ohun tó fẹ́ jẹ tí ò ní ṣe tí ò ní nǹkan kan wọ́n á kúkú ṣe wọ́n ṣe wọ́n á wò pé káwọn ṣáà lè jẹ ẹ sọ fún mi ṣé ń gbà tán bá wá báyàn sùn tó fún yàn 5,000 àbí 3,000 tówó yẹn ti tán lọ́jọ́ yẹn sọ́jọ́ kejì ṣé kò tún ní ṣe mí ìgbà wo ni Jákúsí ò wá fẹ́ ìgbà wo ni Jákúsí ò ti di jàkúdà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìhun tó mú àwọn ọmọ ọ̀ṣọ́ wẹ́rẹ́ ẹ̀ sìn wọ́n sọ pé no mi lè déètì sálárì ẹ̀ nà ọmọ yahoo yahoo ni mo fẹ́ ìwọ tó bá ti lò gbá ọ àwa mú wọn máa pa wọn lápá pín ẹ wá ń blame pa àwọn Nàìjíríà àwọn ọmọ yahoo ti pọ̀ jù nígbà tó jẹ́ pé lórí burúkú yín ẹ ti fowó kí ẹ̀wọ̀ ẹ̀yá mi lóyìnbó ẹ ti fowó frustrate life fún wọn ẹ wo bá ṣe ń náwó ní wedding Davido ẹni kò bá lérè ọkàn Ọlọ́run ẹni kò bá ní ọ̀pọ̀lọpọ̀ baálé ilé ni ò lè sọ àwọn pé irú orí wo ló ń gbé wálé ayé báwo mo ṣe yan tèmi ó kàkiri social media ni mo béèyàn kan pàdé nínú bọ́ọ̀sì ìjọ kan mo fẹ́ lọ gba nǹkan mo á wọ bọ́ọ̀sì tó bọ́ọ̀sì mo ẹ tó wà níwájú mi ó kàn ń stroll fídíò orí fídíò Davido tó débẹ̀ báyìí ó dẹ̀ wo àtúntàn play wọ́n pé wẹ́rẹ́ Davido ti dá nǹkan lẹ̀ ó ti dá nǹkan lẹ̀ ẹ wá sọ fún mi báwo làwọn èèyàn ṣe ní ṣe nǹkan tí ò yẹ kán ṣe gbogbo àwọn ẹlẹgbẹ́ òṣèré yẹn kò kàn yín díẹ̀ nínú wọn ló kàn àwọn tó ń rí jájẹ nínú yín ló kàn ṣùgbọ́n yín tẹ́ ẹ lè fòbò di MC mọ́ lẹ́nu tẹ́ ẹ lè fòbò di Kókó mọ́ lẹ́nu tẹ́ ẹ lè fòbò di àwọn sẹ́nétọ̀ àwọn nǹkan kan gbogbo wọn pátápátá lẹ ti kóbò lórí burúkú tó wà ní ẹ máa wá lọ tọ́kì ẹ máa lọ gbá ẹ máa lọ ṣe kí ló ń pè fa òbò mọ́ra mi mọ tó ń pè lóyìnbó táìtì Jákúsí ẹ máa fá lọ́mù kódì ẹ máa ṣorí burúkú kiri ẹni jẹ́ káwọn èèyàn tán àwọn tó ṣì ìwà gidi kan rọ́kọ̀ ẹ máa lọ oríṣiríṣiríṣiríṣi ẹ ti fòbò gbàgbà yé jẹ́ ẹ ti ṣorí burúkú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹ̀ ṣàánú ọ̀dọ̀ yín náà ló ń rọ̀ṣọ̀ mí sí ọ̀dọ̀ yín ni gbogbo ẹ̀ ti ń sọkútù wọ̀wọ̀ ọ̀dọ̀ yín ló ti ń mú yes ọ̀dọ̀ yín ni sákù yín nìkan ló ti ń dá yí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wá àǹtí Tóyọ̀sí ayáwó ṣe patí ayáwó raṣọ tán láwọn owó àjọ àti owó kan 1.3 million tán lò lọ patí tán pè wọ́n sí patí tí wọ́n pè wọ́n sí tán mẹ́ni tó ń ṣènáwó tán lọ gba gbèsè aṣọ ara nǹkan tá à ń sọ náà nìyẹn ara ẹ̀ náà nìyẹn ẹ lè rówó raṣọ 1.3 ẹlòmíì dẹ̀ máa wà lẹ́gbẹ̀ẹ́ yín tó kàn ní 50,000 lásán ẹ ní lè fún ẹ máa sọ pé ẹ ní ṣùgbọ́n tó wá sọ pé òkú kíní kan yá ẹ ti gbé gèlè ẹ ti dọ̀hùn bọ́n bá sọ pé kíní kan ẹ máa lọ yáwó ajẹgbèsè ẹ máa lọ gba owó kọ́múlé láǹtà ẹ máa lẹ́ẹ̀ fi lọ fi raṣọ aṣọ mo gbọ́ mo branch ẹ ṣe tọ́ pè yín sí ẹ ti mọ bí tẹ́ ẹ ti máa gbà ẹ ti mọ bí tẹ́ ẹ ti máa gbà ẹ ti mọ bí ẹ bá débẹ̀ dádì alájẹ ká sọ sáà ẹbíjọ mẹ́ta a kó máa gbè yín lórí ẹ̀rọ à ń pè yẹ ẹni jẹ́ dáhùn àwọn security yìí àwọn manager yìí àwọn kọ́lì yìí àwọn ọ́dlì yìí àwọn náà tó bẹ̀rẹ̀ sí. èdè tá a ti ríra sí mo máa gbowó òpó mọ́tò mi o mo máa gbowó mọ́tò mi alájì chief mo máa gbà ẹ ti mọ̀ pé béèlì kan máa jáde olórí burúkú yìí ẹni mélòó nínú àwọn ìyá arúgbó tán ọ̀rọ̀ oúnjẹ jẹ náà lè dé bẹ́ẹ̀. nígbà tẹ́ ń ṣe èmi ló kàn yìí gbogbo wọn Dayọ̀ Amusa bá ayé ẹlòmíì fẹ́ wo gbogbo signboard àgbáyé àwọn olórí burúkú ayé ẹlòmíì nínú tíṣẹ̀tì ó fẹ́ wo gbogbo signboard àgbáyé bọ́n ṣe ń ṣe ni madam ṣàjẹ́ nǹkan bọ́n ṣe ń ru gẹ̀bí olórí burúkú kiri eléyìí ìgẹ̀bí gẹ̀wìrì ó ti délẹ̀ tán sí ẹnu yín ti di kíni ó ti dòkú
ẹ ti jẹ́ dòdò ẹ lè sọ dòdò ẹnu yín ti dòkú gbogbo bẹ́ẹ̀ ṣe rọ́ọ̀tì jáde ó yẹ kẹ́ ẹ rọ́ọ̀tì jáde lọ sí ibo ni bàbá ń gbé ilé ńlá White House àbí ibo náà ń gbé ó yẹ kẹ́ ẹ rọ́ lọ sí Benin on behalf of gbogbo ọmọ Nàìjíríà tí yà ń jẹ on behalf àwọn poor masses ló yẹ gbogbo yín bẹ́ẹ̀ ṣe rọ́ọ̀tì fún bàbá yẹn bó ṣe yẹ kẹ́ ẹ ṣe nìyẹn kò yẹ kẹ́ ẹ ní kó stop protest yìí bó ṣe yẹ kẹ́ ẹ gbé ayé ẹlòmíì tó yìí drum ni ayé ẹlòmíì kọ̀ọ̀kan báyìí ẹlòmíà Jayé Kútì ẹlòmíà tún lọ mú aṣọ àtúndì sídìí èmi ló kàn ajọ fẹsẹ̀ bọ́ọ̀lẹ̀ èmi ló kàn pẹ́ẹ́fì olórí burúkú nìyẹn ti gbowó sápò bẹ́ẹ̀ ṣe gbowó hòtẹ́ẹ̀lì lẹ gbowó gbálẹ̀ gbowó àwo lẹ gbowó gbọ́mọpọ̀n ẹ gbowó oògùn ẹ gbowó gbá ẹ gbowó orí fífọ́ ẹ gbowó ẹ̀dọ̀ ríru ẹ gbowó kidney ẹ gbowó APC ẹ gbowó SOS gbogbo nǹkan lẹ́gbà oúnjẹ ọ̀fẹ́ lẹ́jẹ pléènì ọ̀fẹ́ lẹ́wọ̀n náà fi kó yín dàbújá kí ló wá dé tẹ́ẹ̀lì káyà àyàbí Òkè Olúmọ àti Rókè Òṣòdì wà ń bẹ̀ àti tó tún ní kinní báyìí náà ẹgbẹ́ ẹ̀rọ mi létí tó ń bá Àgbàlá jà ní last year àti Folúkẹ́ gbogbo yín pátápátá àti Ìyábọ̀ Òjó nìkan ni ò support wọn àti Nkechi Blessing kò support wọn Nkechi Òbí ló ṣe fún gbogbo yín yẹn ó yẹ kẹ́ ẹ kó bẹ́ẹ̀ làǹtí Tóyìn Abraham ló ń lọ wájú báyìí àtẹniọlá àwọn ní Balógun Kaṣí àwọn lọ̀gá àwọn náà líìdì bó tiẹ̀ jẹ́ ní méjì yẹn kẹtù wá máa àwọn àgbààgbà àti tó fi okó sínú ojú omi kẹ́ ẹ kó gbogbo yín lápapọ̀ kẹ́ ẹ wá lọ bá bàbá kò gbà wá lẹ́nu ni ìyà yìí pọ̀ ju àwọn èèyàn ń jẹ̀yà ẹ bá wa sọ lọlẹ̀ ẹ bá wa dáwọ́ ẹ̀ dúró ẹ jọ̀ọ́ bàbá ẹ jẹ́ kó lọlẹ̀ eléyìí pọ̀ jù ẹ fẹ́ kó dìgbà táwọn èèyàn bá ń ṣépè fún yín pé Ọlọ́run ó yá ẹ bá wa fún bàbá àláyè kí bàbá ó kọjá sílé ṣé òun tẹ́ ẹ fẹ́ nìyẹn Mr. Wasiu dádì mi Alhaji orú orin tẹ́ ẹ kọ́ ń gbà yẹn fún Ọbásanjọ́ ẹ bá wà kọ́ fún dádì náà ẹ má wò kó súnmọ́dọ̀ yín dádì mi I like you I love you ẹ bá wà kọ́ ẹ bá wà fún bàbá àláyè kí bàbá ó kọjá sílé aláwùrà jẹ́ pé láyé o bàbá èmi ò bú yín o ṣùgbọ́n ẹ ṣe the needful ẹ ṣe writing ebi ń pa àwọn èèyàn ti ń kú tán tó dìgbà tí gbogbo ọmọ ìlú yín bá kú mọ́ yín lórí ní kẹ́ ẹ tó gbọ́ tó dìgbà tẹ́ bá kán bá kú tán kẹ́ ẹ tó gbọ́ ni ìyà yìí ti pọ̀ jù ẹ bá ń pín nọ́mbà wá síbẹ̀ ṣùgbọ́n gan máa ṣe protest ò gbàtẹ́ yó. ìjọba àpapọ̀ ó ṣe débẹ̀ ní kẹ́ tó sọ pé ìjọba kan ò ṣe dáadáa ẹ yóò lọ́dún mẹ́ta. ṣé ẹ gbọ́ wọ́n ní kẹ́ ẹ máa mú mi sí wọ́n ní kẹ́ ẹ continue pé kẹ́ ẹ jẹ́ kán lọ́dún mẹ́ta ẹ ti gbọ́ ohun tí mọ́mì sọ ọdún mẹ́ta òkè kẹfọwọ́ lẹ́rọ bọ́ṣẹ̀ lọ́dún kan ni o wọ́n ní nǹkan ti bàjẹ́ sẹ́yìn pé kẹ́ ẹ tó sọ̀rọ̀ kó tó di pé ẹ tiẹ̀ máa sọ nǹkan kan lu ọdún mẹ́ta ẹjọ́ ebi ò pa wọ́n àtọ́ ògbẹ́ wọn ìyà ò jẹ wọ́n ọmọ pure water rẹ̀ bóyá ẹ̀ mọ̀ báwọn ẹni ṣe ń gbádùn ẹni tó bá ti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba rí àwọn ni wọ́n lè sọ àwọn náà lè sọ wọ́n ń gbádùn o mo ti ṣiṣẹ́ pẹ̀lú ìyá kí lórúkọ ìyá yìí náà o ìyá Ṣódùnkẹ́ àbí kí lórúkọ màmá yìí nígbà ayé àwọn Daniel ni mo bá ìyá yẹn ṣiṣẹ́ fún mi lówó mi dé náà ìyá yìí ó gbé sálárì mi lọ ọ̀run ni olórí burúkú ni wọ́n inú plane crash náà kú sí wọ́n ọ̀rẹ́ egun wọn kó olórí burúkú ni wọ́n egun wọn wọ́n mú sínú plane ní a máa lọ látàárọ̀ nígbà ayé àwọn Daniel owó dẹ̀ ti wà lọ́wọ́ wọn o àwọn náà máa sanwó fún wa látàárọ̀ báyìí ní bá ti rè sùn ó tún dalẹ̀ máa gbé wa káàkiri owó dé ní ìgbà kan ní ìgbà gbogbo táìmù gbà yẹn ni wọ́n ń kọ́ àwọn èèyàn ní ọṣẹ kírímù nǹkan kan lórí nǹkan oríṣiríṣi Daniel ló kọ́kọ́ gbé dé ńgbà yẹn mo ṣiṣẹ́ pẹ̀lú wọn fún mi sálárì mi olórí burúkú tá a bá ti ṣe tán tá a ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ṣojú mi lọ
tán bá tẹ́ bá rí tán ṣe máa serve wọn ní hey God wọ́n mọ̀ bóyá epo wọ́n mọ̀ anything full tank ní gbogbo ẹ ti wà steady tí wọ́n ní pé kọ́kọ́ wọnú mọ́tò kí mọ́tò move PA Daniel gbà yẹn náà àti ẹni ìtàn kí wọ́n ní pé kọ́kọ́ wọṣọ aṣọ wọn ti wà tẹ́ bá ṣínú wardrobe wọn báyìí mo bá wọn ní time yẹn kò ṣe pé bóyá kọ̀déró síta ọ̀ tí mo máa ń wọnú ilé wọn dáadáa lọ́rùn burúkú ni wọ́n fún mi sálárì mi wọ́n gbé lọ ọ̀run ni plane crash ló bá mi kó gbogbo ẹsẹ̀ wọn sínú gandaroom inú wo lẹ̀ plane tó já dànù gbà yẹn tó já sí plane kan já sí sẹ́kọ̀ọ́ kíni mo ti gbàgbé o plane kan já sí Èkó ní time kan tí wọ́n fi sọbẹ̀ di tí wọ́n fi mo dẹ̀ ti gbàgbé orúkọ bí báyìí tí wọ́n fi wá sọbẹ̀ di Brera Grande báyìí bí táwọn dádì Ìyábọ̀ kọ́lé sí wọ́n ti wá sọbẹ̀ di Brera Grande báyìí plane kan já sí Èkó má tó ogun kọ full tank bẹ́ẹ̀ ni free ni ta ló fẹ́ gbó tí ẹ mọ bó ṣe bẹ́ẹ̀ ṣe ń dè èbúté akété láti títí kọ́lé sí sáìdì ibẹ̀ yẹn akété mo ti gbàgbé bọ́ yẹn kó orúkọ ibẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n wá sọ ibẹ̀ di sẹ́mẹ́ntì wọ́n wá kọ́ egungun lórí burúkú wọn ti kú tán síbẹ̀ wọ́n wá sọ bẹ́ẹ̀ di wọ́n wá lọ ṣàwọn egungun kọ̀ọ̀kan Lisa I think Lisa ó ní orúkọ kan náà àkútè ó dàgbà àkútè ṣáìdì àkútè Lisa ayé yẹn á dà wọ́n wá lọ kó gungun ìyá ṣókẹ́nù ọgbówó mi lọ ọ̀run olóbùkú ẹ̀bànú máa rà fún wa ní kìnní àwọn máa bọ́ sí táwọn bá ń jẹ nice food ọlọ́run ṣàánú wa o lọ́ọ́ má jẹ́ àjìyà àkútè bẹ́ẹ̀ ni àkútè òun náà pè ní Lisa village wọ́n sọ lórúkọ ń gbà yín Lisa inú plane yẹn ni yàkú sí dànù ọjà gẹrẹ ni wọ́n gbowó wa wọ́n dẹ̀ ti máa gọ́vnà ò mọ̀ o owó ti wà lọ́wọ́ wọn o everything ti wà lọ́wọ́ wọn o àwọn àti PA o owó ti wà lọ́wọ́ wọn o àti ẹni tán máa ti lọ bòmí ìyá ààrà máa tẹ̀lé ìyá ìmọ̀ pé oníkálukú láwọn tó ń tẹ̀lé èrò adẹ máa pọ̀ so tàbá ti lọ àárọ̀ tí bá ti débẹ̀ báyìí sosoliso mi mọ̀ pọ́n tún pè sosoliso mọ́tò wọ́n ti gbé wa wíwíwíwíwíwí bá ṣe ń lọ bí a ń lọ Ìgbá bá ṣe ń lọ Ìbàdàn láwọn máa lọ ilé láwọn máa lélẹ̀ tá máa fi dé lálẹ́ ńgbà mi alẹ́ máa lọ dúrọ́pù mi ìwọ̀n abájẹ ilé olóúnjẹ láti má ṣe lọ jẹun pẹ̀lú ìbínú gbogbo sálárì mi ni màmá kó lọ ọ̀run àwọn olórí burúkú àwọn ẹni ìpè àwọn olóṣì tẹ bá rí bó ṣe máa ń ṣe wọ́n àwọn náà jẹ́ kí gbogbo olórí burúkú tó ń ṣẹlẹ̀ tó jẹlẹ̀ dé ni àtàwọn àwọn wọn ló ti ọwọ́ wọn ló ti ń wá nígbà tí mo tún ṣe sọ yìí ìgbà ayé àwọn Daniel tún ṣe dá lẹ́jìmọ̀ àwọn Daniel dá yes àwọn kọ̀ọ̀kan ṣì owó ṣì flow àwọn èèyàn ṣì rówó ná wọn ò fẹ́ mi sálárì tèmi ni o wọn ò fẹ́ mi lówó mi o ṣùgbọ́n àwọn èèyàn ṣì rówó ná regime ẹ̀ Daniel ó dá gan gidi gan ṣùgbọ́n àtòtí dọ́dọ̀ àwọn èmi ló kàn nílé wa tó máa làlùyọ o ẹ lọ fọkàn balẹ̀ yìí àtòrí PDP tó ti ṣe APC tó ti ṣe tán òṣì ti dé ẹ wá sọ fún mi màmá wá ní pé after 3 years lèèyàn tó gbọ́dọ̀ sọ̀rọ̀ tí yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí oṣù kan apààyàn ebi ọ̀sẹ̀ kan gan tó bá pààyàn láì ṣe pé èèyàn gbààwẹ̀ èèyàn dámúsò èèyàn mọ bó ṣe rí lára o fẹ́ rà para òrówó rà ọmọ ẹ fẹ́ gẹrun òrówó fún o fẹ́ fọṣọ òrówó ọṣẹ o fẹ́ jẹun òrówó jẹun o fẹ́ ṣe léyìí òrí o fẹ́ ṣe bísínẹ́sì kò sí àdókò tí ò yẹ kó do Ọlọ́run ẹ bá ń tẹ nọ́mbà wá síbẹ̀
èèyàn á dó okó tí ò yẹ kó dó tó bá jóbìnrin especially tó bá gbé single mother. Ọkùnrin mi tí ò bá ná mọ́ra á jó oúnjẹ ọ̀tá ẹ̀. Ẹ wá mú gbogbo ẹ̀ kó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 . Ẹ̀yin celebrity wèrè yìí ẹnu yẹn wá mute. Ẹ wá mute ẹnu ẹ bá ń tẹ nọ́mbà mi síbẹ̀. Ẹ wá mute ẹnu yín kódà bẹ́ẹ̀ ṣe dìde tẹ́ ẹ jà fún bàbá Tinubu. Èmi expect yín pé àsìkò yìí kò yẹ kí ẹ dákẹ́ because we all see what is happening. Everybody lórí now. Henry báwọn èèyàn ṣe ń jìyà. Àwọn èèyàn ń jẹ̀yà gan-an. Èmi expect yín pé okay bó jẹ́ 2 3 nínú yín 5 nínú yín okay ẹ kóra yín bẹ́ẹ̀ ẹ lọ bá bàbá. Ṣé Tinubu ẹ sọ owó olú náà máa sọ pé àwọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Wọ́n rí ṣùgbọ́n máa sọjú nù pé kò kàn wá jàre. Ṣùgbọ́n àwọn táwa ní pé okay aṣojú wa tá a ní ẹ̀yẹn tí ẹ lọ bẹ́ẹ̀ bá ń kọrin ẹ̀ sí bàbá létí lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta tẹ́ ẹ̀ jẹ́ kán sinmi wọ́n máa ṣe nǹkan kan. Wọ́n tún ti close the border. Oúnjẹ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n ni. Ẹ wo ohun tó ń ṣe fún Dangote lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo ohun tó ń ṣe. Nigeria, what Nigeria cannot do does not exist ni. Ẹ wo bàbá Dangote náà. Mo rí interview wọn kan tó ń ṣe. Àwọn kan lè sá abroad. Àwọn ṣe kinní kan. Nígbà tó di pé wọ́n kán gímá lájọ bí wọn náà tẹ́lẹ̀ náà tán release nǹkan tó fẹ́ yìí. Bàbá náà speak out. Ṣùgbọ́n ebi ń paráàlú ìyà ń jẹ àwọn èèyàn. Nígbà tí gbogbo nǹkan ń ṣe mọ́nàmọ́ná fún bàbá nǹkan ò ní bàjẹ́ fún wọn lágbára lọ́wọ́ Ọlọ́run o. Kò mọ inú bọ́ abẹ ní o. Nígbà tí gbogbo ẹ̀ táàrin wọn ṣe tí gbogbo ẹ̀ wà òkè bàbá ò jàfẹ́tọ̀ọ́ ìlú. Wọ́n sọ pé bí ń paráàlú wọ́n sọ pé kinní kankan. Ṣùgbọ́n nígbà tí ìjọba ti fẹ́ kún ẹ̀ṣẹ̀ wọn díẹ̀ nsìn lórí refinery wọn yìí tó ti fẹ́ tán release nǹkan tó yẹ kán fún wọn nísìn bàbá náà mọ̀hún jáde. What Nigeria cannot do does not exist. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.